A ti parí ẹ̀ mọ̀, a ti parí gbogbo cabling yẹn mọ̀. So inú yàrá yín bí ló máa wà. Kíní DSTV ti yàrá yín lélẹ̀, òun ní kejì. Wáyà àwọn cameras lélẹ̀. Wáyà DSTV méjì. A ṣe kan síbí, àmọ́ tó fẹ́ gbé TV sí àti ibí yìí náà. So camera kan máa wà níbí. Òun ló máa wo gbogbo ẹni tó bá ń bọ̀ wá láti ibi ẹnu ọ̀nà bedroom yẹn àbí ẹnu ọ̀nà staircase yẹn. So òun ló máa wò báyìí. So ẹ̀yẹ kan rè, another camera kan rè. Òun ló máa wo staircase báyìí. Wọ́n máa wo gbogbo staircase báyìí. Ẹni tó bá ń lọ sàlẹ̀ àti ẹni tó bá ń bọ̀ wá sókè. Eléyìí náà. Àwọn eléyìí náà ló máa wo gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú sitting room. So another DSTV kan náà tó rè. Àmọ́ tó fẹ́ gbé TV sí mi. Another kan náà DSTV náà la fi ṣe síbí. So camera ti kitchen rè. Ẹ ti rí mọ̀. So camera eléyìí òun ló máa wo camera eléyìí. Ẹ ti rí cable ẹ̀, òun ló máa ibi ló máa wà. Ibi ló máa wà. So ó máa wo ibi. Ó máa wo ibi. Á dẹ̀ wo gbogbo ẹ̀yìn yìí àti gbogbo àwọn tó bá ń anything tó bá ń ṣẹlẹ̀ lẹ́yìn ibi. So camera kan rè. Camera kan rè. Òun ló máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn. Camera bí ló máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ibi. So camera eléyìí. Camera eléyìí. Camera tẹ́ ń wò yìí. Òun ló wà lábẹ́ bí. Òun ló wà lábẹ́ bí. So máa wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbí. Máa wo àwò lọ báyìí. So eléyìí tó wà ń ta gbangba. Eléyìí á wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo side yìí. So eléyìí ló máa wo gbogbo gate wa. So ìkan wà lẹ́gbẹ̀ẹ́ níbí. Ìkan wà lẹ́gbẹ̀ẹ́ níbí tẹ́ bá ti ṣàkíyèsí dáadáa. Ẹgbẹ́ wọn ló máa wo gbogbo ẹgbẹ́ yìí lọ. So everything ti wà well captured. So àwọn other thing àwọn kíní ẹ bá wo iwájú ń sìn. Ẹ wo cable DSTV nìyẹn. Ti dish extra view. Extra view. So a ti capture gbogbo ẹ̀. So ilé tó wá kùn ní pé tẹ́ àwọn òkè yẹn torí pé wọ́n ti electrician náà ti jájú ẹ̀ yẹn ṣe nǹkan tó le. So that's why mo gbọ́dọ̀ máa wà níbí on a regular basis. Wá ṣe máa jẹ́ màmá update yín.